baristo wá ní kò mọ bó ṣe ń lọ. Ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ọmọge wọ̀nyí tí kò bá lè baristo wá ní kò mọ bó ṣe ń lọ. Ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. The world is coming to an end. So many strange things happening every day. Nítorí owó ẹwà wọn mọ tàbí nílé rẹ̀. Wọ́n dọmọ lóru wọ́n ń gbé gbà nàbí wọ́n ń gbé gbà ṣẹ́wó. They sleep with strangers they've not seen before. Hey, yeah. Ó léwu o. Wọ́n ń gbé wọn pa wọ́n ń gbé wọn ṣòwò. Wọ́n ń gba àsìkí wọn lọ. Oh 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 oh. Even HIV/AIDS. Say you think say na lie. Àrùn kò gbógun ó ń bẹ níta. Kìlọ̀ fọ́mọ rẹ̀ màmá kó má ṣe bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ìgbà yìí ló ń dolóku àdá kó má bá gé kàjẹ́ nígbẹ̀yìn. Oh 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 oh. Ọmọge wọ̀nyí tí kò bá lè baristo wá ní kò mọ bó ṣe ń lọ. Ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí i. Ọba ń bá ẹ sọ o tí wọ́n bá lò fẹ́ gbà jẹ́ ń pòwe yìí. Ṣàánú mi, ó rẹ̀ mí. Nígbà bẹ́ẹ̀ mọ̀ rí ẹ padà. Ojú ló rojú ṣàánú àníkẹ́ wá parí. Ọ̀pọ̀ sẹ́ ẹ̀ mọ̀ rí ni. Bí mi ò tiẹ̀ mọ́ rí ojú kọ́ ló rojú ṣàánú. Àníkẹ́ wá Ó ti rẹ̀ mí. Màdàmú ẹni tó bí ọ̀rọ̀ rẹ̀ rí. Ṣàánú mi. Kí ló ṣe é? Ó ti rẹ̀ mí. Kí ló ṣe é? Ó ti rẹ̀ mí. Ẹ bá mi fọwọ́ ẹ gbé ọbẹ̀ ṣe kíá. Ẹ bá gbé ó yá ẹgbẹ́ ìgbé. Ẹgbẹ́. Ẹ bá wọ pẹ̀lẹ́. Ṣé o lè rìn? Bóun ló sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ lóòótọ́, ó ti ń sọ̀rọ̀. Ó yá. Ẹgbẹ́. Ẹ̀yin náà gbé bàbá.
ẹ ṣé gan. ẹ ṣé gan. yes ẹ kò ṣe yes ma. bó tiẹ̀ jẹ́ pé ìgbà tí mo kọ́kọ́ gbé bùkún mi wá ìjà la kọ́kọ́ fi bẹ̀rẹ̀. kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ mà ká tó lè dáwọ́ lérú kéèsì bẹ́ẹ̀ yẹn àkọ́kọ́ láti gba police report náà òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ má bínú wa. mo appreciate mo wọ́n ti ṣe. yes ma ṣe. nísìnyí tẹ̀dẹ̀ tí wàá discharge bùkún mi nǹkan kan tó tún wá ń bà mí lérù ni pé ṣé ẹsẹ̀ yẹn ṣé kò tún ní máa dùn. kò sí problem ma since tí ò ti affect egungun ẹsẹ̀ so kò lè ní effect rárá the only thing dẹ́kọ̀ máa ṣe ni pé kó máa wá fún weekly check up so kò sí problem nípa tẹsẹ̀ yẹn rárá kò sí problem so kẹ́lẹ́ bá wa san balance tó kù. mo máa ṣe no problem. yes ma yes ma ẹ ṣe wà. Daddy ẹjọ́ sá. kì í pààyàn níbi tó ń bọ̀ báyìí ṣọmọdé ni ẹni. Daddy ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ sá. o ṣeré ni. bẹ́ẹ̀ni sá. má parọ́ mọ́ lọ o ṣeré jẹ́wọ́. mi ti ṣeré sá mi. o ti ṣeré fọkàn ẹ balẹ̀ náà ṣọmọdé kí ló dé tó ń pariwo báyìí. ṣorí màá tọ́jú ẹ màá ṣe gbogbo nǹkan tọkùnrin ń ṣe fúnbìnrin màá ṣe fún ẹ faraba mo nífẹ̀ẹ́ ni mo fẹ́ fẹ́ ni. Daddy mi lè jẹ́ ọkọ mọ́ mi náà jẹ́ ní bíbí bá wà láyé ọkọ ẹjọ́ sá. Obi èmi ò ṣe dáadé bàbá ẹgbẹ́ mọ iye ọmọ mi ò ṣe bàbá ẹ̀ mo mọ àwọn ọmọ tí mo bí ṣọmọ bẹ́ẹ̀ ẹ̀ ò sínú àwọn tèmi bí lóòótọ́ bàbá ẹ̀ ni mo fẹ́ ń tòótọ́ ẹ̀ màá náà ò sí láyé mọ́ náà ayé ń ṣerú ẹ̀ ìyẹ́ ò sí láyé tí n bá dẹ̀ fẹ́ wọ tó bí síbi kan náà màá tọ́jú ẹ gbogbo ìtọ́jú tí ọkùnrin ń ṣe fọ́bìnrin ni máa ṣe fún ẹ. ẹ̀kọ́ náà ni o ẹ̀kọ́ yìí. nǹkan ló fẹ́. bẹ́ẹ̀ni. ok tí n bá ti ṣe yẹn bí ọkọ yẹn á lè ṣe. ẹ promise me. mo promise. ẹ bọ̀ dáadé dúró ẹ jẹ́ kí n yí sára mi kí n dẹ̀ change nínú padà wá. o ṣe ń ṣe bí ọmọ dáadáa nìyẹn o ṣe mọ̀ dé nìyẹn ọmọ dáadáa. bẹ́ẹ̀ bá ń dúró bẹ́ẹ̀ bá ń ṣe má lọ. ọ̀gá àwọn náà lé mi títí tí mo fi padà àwọn vigilante lọ́nà tó fi yìnbọn fún mi mọ́. what wickedness dùnú ká níbọn yẹn ká ló wà lọ bá ẹ níbi tí ò látúnṣe mọ́ nǹkan ó ti tán nìyẹn. mọ́mí ẹ̀yin ni màá dúpọ́ lọ́wọ́ ẹ̀ gidi gan tí ó bá ń ṣọ́lá yín ibo ni màá wà báyìí. ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe mà nǹkan pẹ́. ọlọ́run ló lọ pẹ́ ẹ mọ̀ tí àwọn ìbùkún mi dúró náà ẹni tó sọ fún mi pé ó kọ́ sí gbogbo wàhálà ẹ̀ báwo ló ṣe jẹ́ sí ẹ kò yé mi báwo gangan ló ṣe jẹ́. mọ́mí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan bóyá kò yé yín ni mà mo sọ fún yín pé stepfather mi ni wọ́n àwọn dẹ̀ náà tọ́ mi títí tí mo fi dàgbà but mo sì mí wọ́n ní ìdádúró díẹ̀ kó tó di pé ọlọ́run gbàdúrà wọn àmọ́ ìgbà tó fẹ́ bímọ yẹn lọ́jọ́ ọkùnrin wọn ni wọ́n kú mà. anyway bùkún mi irú èèyàn tó ṣàdúrà kan báyìí fún ẹ ṣé kò fẹ́ pé tí àwọn bá fìyà jẹ ó pọ̀ jù ṣá. bẹ́ẹ̀ ni mà ṣùgbọ́n ẹ jẹ́ kí n dúpẹ́ pé mo wà láyé ẹ jẹ́ ká fìjà fọlọ́run jà mí. mo dẹ̀ ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. ṣé wàá lè máa gbé pẹ̀lú mi nílẹ̀? ìbádùn ṣe ìyádùn gbogbo everywhere ó free láti lọ anywhere ní ilé mi. ẹ ṣe gan ni mà. bóyá kí n help ẹ. ó ra àwọn ṣáà. I know you like me,
I know you want me, I know you feel me. Why are you born? Which one be your own? Make I know your zone. Ọmọ ẹlẹ, mo fẹ́ mọ̀lé ẹ, mẹ̀bí ẹ, màmá ẹ, bàbá ẹ. Tó bá jẹ́ tòwó máa fún ẹ, tó bá jẹ́ kó ní wá sọ ẹ. Súnmọ́ mi, fàmọ́ mi, àlọ́mọkọ. You know where I'm from, ọmọ gẹlẹ, you turn me on, you turn me on, you turn me ṣá. Tọ́gbéyàrò, 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 tọ́lọ́ máa bọ̀ pààyàn pẹ̀lú tọ́gbéyàrò, ó yà ká lọ síbẹ̀. Tọ́gbéyàrò, tọ́lọ́ bọ̀ pààyàn pẹ̀lú tọ́gbéyàrò. Tọ́gbéyàrò, tọ́lọ́ máa bọ̀ pààyàn pẹ̀lú tọ́gbéyàrò, ó yà ká lọ síbẹ̀. Tọ́gbéyàrò, tọ́lọ́ bọ̀ pààyàn pẹ̀lú tọ́gbéyàrò. Tọ́gbéyàrò, tọ́lọ́ máa bọ̀ pààyàn pẹ̀lú tọ́gbéyàrò, ó yà ká lọ síbẹ̀. Tọ́gbéyàrò, tọ́lọ́ bọ̀ pààyàn pẹ̀lú tọ́gbéyàrò. Tọ́gbéyàrò, tọ́lọ́ máa bọ̀ Cannabis, it's a thing where I make to the enter. It's a thing where I make the cheese gaga. Go gaga, go gaga. Sangalo, sangalo. Anything I am, I'm on a blow. Sangalo. See the niggas to the Christians. Sangalo, sangalo. Everybody, sangalo, sangalo, sangalo. Listen. Yeah, we rock and roll, rock on the floor. Better reach me, don't stop on the floor. Yeah, rock on nice, me I wanna see you do. Yeah, paparazzi wanna snap a picture because me a superstar, I'm up on the floor. Everybody, all I mind them. Me a rock up on the dance, we a crazy for me. àwọn tó fọ ẹwà nìyẹn wọn pa owó fún mi àmọ́ wà nípa ohun tó ń ṣe pẹ̀lú ọgbà òun yìí. Will you get inside? Grace, kí ló ń ṣẹlẹ̀ ṣó fẹ́ fi mílẹ̀ sí báyìí. ẹ pàǹpàrà ẹ olóhùn pàjá ó ń fọwọ́ ara ẹ̀ bá future rẹ̀ jẹ́ alẹ́lẹ́kùn ọmọ alátìká ìgbẹ̀yìn ló ń dọ́nà ìyá bí mo ṣe sọ ọmọ mi ẹ̀ ò. kí ló dáhùn lè sún báyìí. lọ́kùnrin ọdún bàbá àjẹrán tó jẹrù lọ ohun tí ó tó bọ̀ wá ṣẹ́fù ara òsì ni ó máa yàtọ̀ bó ìtọ́lá láṣẹ bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ nítorí obìnrin. You know wetin dey vex me pass? Ṣé kí ẹ wá fi pọ̀ ògbọ́n bọ́ọ̀lù ògbọ́n dà ẹ́ yá mi? Ṣé ìwé ọ̀pọ̀lọpọ̀ ṣáàpù tó náà kò jẹ mí o? Kò jẹ mí rárá ni. O lè imagine kó máa wọ́n tí wọ́n customers mi. Who she be? She chop grace. Oh, ṣáìsì. Lẹ́kì baby. Ọmọ gbójú bẹ́ẹ̀. Ṣòro èèyàn wa náà ní gẹ̀ọ́ yìí. O ní láti kàn lè máa kó rẹ láyà sókè nítorí ọ̀rọ̀ tí ò lè rárá. Àjọlẹ̀pọ̀ náà ni. Abẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Kò jẹ́ wá mọ̀ kò wá yẹ káwa máa bí èbí àwọn kan. Well, anyway, you know, as a peacemaker, tell me jẹ́ máa jọ ẹ lójú. You know I've got them plenty. Mo ní wọn lọ́wọ́ tó pọ̀ gan. Ṣòro one of my abokies máa ṣèkan fún ẹ lálẹ́ yìí. Ìyẹn tún kọ́.
ó dà pé ìwé yóò tiẹ̀ gbádùn rẹ̀ ló fẹ́ compensate mi. wọ́n compensate. See, I've got them many. Na the real thing I dey tell you so. Oh, agba. Why no favour ní sùúrù o mọ̀ tẹ́ máa ń jẹ o lè ṣe máa ń jẹ sí ṣé Lamborghini bọ̀bọ̀ yìí ṣó ṣọ̀pọ̀ ní Lamborghini làbẹ́ṣá. Àwọn ilé ṣe ẹrù Flaky àwọn ilé ní ẹrù lọ́wọ́ ọmọ ẹ̀ náà ọmọ ẹ̀ náà. bẹ́ẹ̀ náà wọ́n ní sùúrù o ní sùúrù ṣe pé mi ní fẹ́ débẹ̀ kí n máa fi tẹ̀kún wọn kì í ní tà sọ yìí. Ṣé mi tó fẹ́ mi? Flaky nǹkan tó fẹ́ mi. Àwọn ilé àfẹ́fẹ́ lè. Wọ́n wá àfẹ́ tó wà á gbàgbé láti lè lówó. Kí ló gbà ń bẹ̀? Kí n tiẹ̀ ń bẹ̀? A tó yẹ. Ó máa tó yẹ. Ká bàbá ẹ̀ ọ̀yá bàbá ẹ̀. Ego la tẹjọ́ òṣì tẹ ìjì láàárọ̀ kùtùkùtù tẹ̀ bẹ̀ sí rò báyìí. Ẹbẹ̀ sí rojọ́ kùtùkùtù yẹn ló kàn láàárọ̀. Ẹ rò bí mi ò mọ́pọ́n yín. Owó mi ń kọ kí má bàa gbà yín. Ẹ̀yin wọlé ẹ wá fún mi lówó mi. Ó yá àfúrá ẹ dá mi lóhùn kí wá fún mi ní. Kẹ̀kẹ́ wá fún mi lẹ́tọ̀ọ́ mi. Ṣé gbọ́? Ok mọ̀. Orí wọn, ó rà mí ni. Ó lélẹ̀. Ó yá ẹ dìde jọ. Ẹ dìde. Ẹ dúró ṣé àmì ṣiṣẹ́ lẹ́yìn ni? Ẹ wá sun òṣì. Mo fún yín ní 5 minutes kẹ́ fi clean up. Ẹ gbọ́ abẹ́ down. This woman for allow us sleep now. Fire. Oh wow. On a des crèches. Là de mélòó ẹ teach. Ṣé kon lọ ṣiṣẹ́ ni? Ó yín ó pè. Aṣawo. Láyé àtijọ́ lóhun amúyangàn ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o kí la máa ṣe sí ọmọdé wọ̀nyí tí kò bá lè bá rìstò wá ní kò mọ bó ṣe ń lọ. Hello sister. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́ ma ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbé wá. Ó yẹ máa bẹ̀ wá wọlé. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí. The world is coming to an end. So many strange things happening every day. Nítorí owó ẹwà wọn mọ tàbí nílé rẹ̀ wọ́n jọmọ lóru wọ́n ń gbé gbànà bí wọ́n ń gbé gbàṣẹ. Hello ma. They sleep with strangers they don't. Bẹ́ẹ̀ ni ma. Mo ti gbé wọn. Bẹ́ẹ̀ ni ma, a ti lọ sọ́hùn ma. Yes ma. Okay ma. Even HIV/AIDS. Say you think say àrùn kò gbógun ó ń bẹ níta kìlọ̀ fọ́mọ rẹ̀ màmá kó má ṣe bá wọn kẹ́bẹ́kẹ́bẹ́. Ìgbà yìí ló ń dolókun àdá kó má bàa gé kàjẹ́ nígbẹ̀yìn. Hello ma. Hello. Ṣé bẹ́ẹ̀ náà nìkan bọ̀ wá gbé mi ni? In fact ó sọ fún mi wípé ẹ ti fẹ́ débẹ̀. Èmi ò rẹ́ni kankan o. Kí ló máa ń ṣe bàbá yìí náà? Kó má lọ jẹ́ pé ọ̀tọ̀ lẹ́yìn tó lọ gbé. Ó dá dúró máa pẹ́ padà. Okay, no problem ma. Ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí. Nǹkan tí wọ́n mú kò ṣe lọ fún ṣe lóbìnrin ìṣàn. Tí wọ́n bá lò fẹ́ gà jẹ́ ń kówé fún ọ kó bá lè mọ bó ṣe ń lọ gangan. Ẹ lo ewu lógbó. Hello ma. Kí iṣẹ́ tí mo ní kẹ́ lọ gbé lẹ́gbẹ́ náà. Bẹ́ẹ̀ ni ma, mo ti já wọn sọ́dọ̀ chief ní hòtẹ́ẹ̀lì. Mo ti rí mistake òṣìwò nìyẹn. Ọ̀tọ̀ lẹ́yìn tí mo ní kó gbé lọ ọ̀tọ̀ lẹ́yìn tó tẹ́tẹ́ gbé lọ. Ibi tẹ́ ẹ ti ní gbé wọn náà mo gbé wọn. Mo kí ló máa ń ṣe yín? Ẹ jẹ́ ló wá àkànṣe sí tí òṣì tó dùn yín. Bíi ti báwo. Ìyá mo bẹ ṣe máa lọ gbé rọ́pẹ̀tì tẹ́ gbé kẹ́ ẹ mo bẹ ṣe máa lọ gbé o. Àgbàlagbà láìṣọ ọmọdé. Irú kí a lè lè bá ó ń gbé yẹn.
má ṣe bí ẹni tí ò ní sẹ́ǹsì. ẹ jẹ́ kó lè fún mi jọ. irú gbogbo wàhálà wo wà lélẹ́yìí báyìí ní ìsìn yóò. àbó òṣì. nígbà bísínẹ́sì jẹ́ full waste. mi ò mọ̀rú wàhálà yìí o jẹ́ ń bo nítọ́ a máa tọ́jú wẹ́ lómi. Hello ma. Hello, ẹ ṣé wọ́n ṣì wà ń bẹ̀? Bẹ́ẹ̀ ni mo ṣì wà ń bẹ̀ ma. Dúró dé mi síbẹ̀ mò ń bọ̀. Ok ma. Ẹ jẹ́ má pẹ́ ma o. Màá bẹ̀ ń sìn. Kí la máa ṣe sí ọmọge wọ̀nyí tí kò bá lè bá rí. Oh God, irú ṣítì ni wò lélẹ̀ pálapàla ìlú apàlà tí n bá tiẹ̀ wá ní nǹkan fowó jẹ mọ́ ajẹ́rú àwọn ìyá ìgbìmọ̀ akówó lé lórí. Kí ló ní mo ṣe o? Kí làwọn yẹn lè ṣe táwa yìí ò lè ṣe? Ìwọ́jú sí mi bóyá mi ò ní jù sí ẹ tí ẹ gbọ́ náà irú ẹran wo làwa yìí ò jẹ rí? Wo ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ máa fẹ́lẹ́ ni. Ẹ wo mọ́mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ẹ̀yin kọ́ ni mo bá sọ̀rọ̀ ẹ má dáhùn sọ̀rọ̀ mi Ọlọ́run ní dáhùn sọ̀rọ̀ yìí báyìí kọ́ ni mo bá sọ̀rọ̀. sífù ẹjọ ẹ má bínú torí Ọlọ́run. Bàbá ẹjọ ẹ má bínú. ó rẹ̀ wo lẹ gbé wá fún mi ṣé mi máa ń jẹun ṣé máa láti màdá ti mọ̀ mí ni. ọ̀rẹ́ ọ̀tọ̀ lẹ́ni tí a ní kí n gbé wá màdàmọ́ yẹ máa bọ̀ ń ta. ẹ máa bọ̀ ń ta sẹ́ẹ̀. Kémi máa bọ̀ ń ta. Láti wá ṣe kí ni? àlọ́tọ̀ lẹ́ni tí a ní ká gbé wá. Ẹ gbọ́n náà ṣé àwa òkè náà ṣebí jẹ́jẹ́ mi ni mo jókòó tó ní bọ̀bọ́ yìí ni kan wá gbé mi wá. èyí kọ́ ni a gbé wá ẹ máa bọ̀ ń ta. Chairman mama di ẹjọ́ kí ni gbogbo pálapàla tí mò ń rí mi báyìí. ẹ má bínú ẹjọ́ tó yọ náà. Bàbá ṣe rí nǹkan tẹ dálẹ̀ ẹ̀sìn ṣe ti rí nǹkan tẹ dá sílẹ̀ ṣé ìṣẹ̀ṣẹ̀ ń bá mi ṣiṣẹ́ ni. ṣé ẹ tí tó mọ̀ pé mi ò kí ń gbé irú àwọn arúgbó báyìí ọmọ kéékèèké ni mo máa ń dì pẹ̀lú náà mi ò dì pẹ̀lú old bloods báyìí young bloods ni mo máa ń dì pẹ̀lú. Madam, point of correction. Èmi ò ń ṣe old blood o blood mi ó fresh bàjẹ́. Ẹ wo ọmọ kékeré ni mí o ẹ kàn rí pé mo sanra ni. I'm a young lady. Madam, àfikẹ́ ẹ má bínú o ibi tẹ́ ẹ júwe fún mi ibẹ̀ náà ni mo ti rí wọn tí mo ti gbé wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe á wo pé ọ̀kan là ń wá lọ́ọ̀yà mi lẹ́nu tí ẹ fi ń tẹ̀lé mi bọ̀ ẹ máa bọ̀ ń ta o. Ẹ lè bọ́rọ̀ ajé ti ṣèmi jẹ́ o ẹ̀yin lẹ́ṣin gbé èmi gangan náà ní kẹ́ ẹ wá gbé. ẹ má bínú madam ó yá ẹ wá máa lọ. Lọ síbo. Madam, lẹ́yìn ìgbà tẹ́ tiẹ̀ tí wọ́n bà pàrọ̀ mi jẹ́ ẹ wo èmi ò lọ́bi kankan o ẹ̀yin ẹ ṣàkó owó mi fún mi kó pé. pàrọ̀ ìwúlẹ̀ tí ẹ̀ ń pariwo látàárọ̀ pàrọ̀ wọn bá pàrọ̀ yín jẹ́ aláàsì gbé ni àsìgbé lè jẹ́ èkéṣẹ́ yín lè irú yín kà ń wá ẹ wá bóde ẹ̀jọ̀ dèrè. ìyín ò pé. ó dáa èlò lówó yín. My money is 25,000. ẹ dúró iṣẹ́ Àbújá àbí Kòtónú kí ló dé. Madam, bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ mo ṣe tàbí tóyìnbó kódà bó jẹ́ iṣẹ́ ibi tá a wà yìí ni 25,000. ẹ wo madam 5,000 péré ló wà lórí mi. Jesus 5,000 ló wà lórí mi o. I rebuke it in Jesus name. 5,000 ṣé owó fífà ni àbí owó pé àtọwọ́ bò. 5,000 naira sí i. a mọ̀ pé ọ̀run mú o. Madam, ẹ ṣe gan. Chairman ẹ̀rọ ọmọ tí mo ń wá fún yín turn round. ẹ wọ ọmọ tí mo ń wá fún yín. èyí pọ̀ jù ilé ìtẹ̀gbé wá fún mi ní agbára tí n bá torí ilé ìta property ti dájú mi filẹ̀ fún mi lè wọ náà. ìyẹn náà wà òkè. ẹ wá máa lọ ẹ máa lọ fún. ẹ má gbàgbé balance. ẹ máa lọ. ìyẹn wà important. ó ní agbára ó máa ń gbọ́n pa end of discussion. something like that. ìwọ ló ń jẹ bẹ́ẹ̀ jókòó gbé ilé ìwà sórí ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣòro tó bá mi sìn ìta bá nílẹ̀ kan jágbẹ́ láti. ẹ farabalẹ̀ ẹ ní láti rush náà ibi gbọ́ gbéjà wá bá yín ni máa ṣeré fún yín tó yẹ pé
ẹ gbàgbé orúkọ yín. ẹ ní sùúrù ẹ máa bọ̀. lè wá ṣe wá kí lẹ sí ìrì. kí ni. Omi náà dá. Mo mọ̀ mọ́. Bàbá ń kó remote ẹ̀ wá. Ṣé ọkọ mi? Rice mo ní kó bá fún mi. Ó ti jẹ́ ọ̀nà. Ọjọ́. Ẹ fi mà. Ẹni ọlá. Ẹ fi mà. Ẹ kúlé mà. Fèyí. Kí ló ń ṣẹlẹ̀? Mama, a ti ṣe findings wa. Ẹ wo, iṣẹ́ wa gidigidi fún wa láti ṣe ni. Are you sure? In fact, omi irú kò tiẹ̀ ṣojú àti pọn rárá àtọ́. Mi ì understand nǹkan tẹ́yìn girls ẹ̀ sọ fún mi. Mama, nǹkan tó gbọ́ nípa Mama D, ó yàtọ̀ sí nǹkan tàrí pátápátá. That woman is something else. Ó terrible gan. Tábà yìí ti kọ́ bọ́ wọn àtàwọn ọmọ ẹ̀. Wọ́n máa bàálù ìjọba wọn lọ́wọ́. Ọlọ́run ò ní jẹ́ kán dàrú. Sórí àti bí tẹ́ sọ̀rọ̀ dé o, àti bí tẹ́ sọ̀rọ̀ dé. I have a clear picture of what you people are talking about. But my one solutions lágbára Ọlọ́run. Oye, ẹ̀yin ẹ lọ relax ara yín because ẹ̀yin máa jáde lálẹ́. Ọmọ ti ní Fatima sí rice. All right, thank you. Olúwa máa jìyàn lọ ṣáà ni. That is very, very, very sure. Bùkúnmi. Bùkúnmi. Ma. Báwo ni? Ẹ ma. Aṣọ yìí, olùmọ̀wọ̀ tẹ̀lé wa lọ sí tí mo sọ fẹ́ pa máa ń lọ yẹn. Bẹ́ẹ̀ ni ma. Aṣọ tó máa wọ̀ ni. Ìjọ máa, mi ò ní lè wọṣọ ìtẹ́lẹ̀ ni mà. Nítorí obìnrin tí ò borí, ìwé mímọ́ sọ pé kán fárun wọn ni. Ká tó wá sọ pé obìnrin tí ó wọṣọ tí ara ẹ̀ sílẹ̀. Èyí ṣe jẹ́ kí n wò nínú àwọn shirt àtàwọn jeans tí ẹ rà fún mi last time yẹn. Bóyá kí n wọ̀ tẹ̀lé yín mà. Ok. Èyí tó bá ti wọ̀ ni kò ṣe. Wàá ṣáà lè tẹ̀lé wa lábí. Ó ní tẹ̀lé wa. Máa lọ mà. Ẹ ṣé mà. Mọ́mì, bóyá kí n. Ẹ ṣé mà.
up your radio station. Conquer them for gyration. Information make you the all and the power. They come on, do it. More than sorry to more. If they see a year, more than wait till they pay for. They're gonna go to the guitar, they're gonna go to the king. I can't go to the show, and I get my guitar and go. And me won't be, won't sell it. Because I get my logo for the making game. I'm a good kid, and I'm go again. Bangulu bongo la kwara. Ọmọ Naija root from Kwara. Apọ̀dà jáṣẹ̀ mọ́ká. Retaliation ọmọ alájà. Ọlọ́pàá o, agbábí àká o. Wọ́n ti pọ̀ wá o, ẹ má là wá o. Wọ́n ti kábọ̀ 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 kábọ̀. Bóyá sáré kábọ̀ 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 kábọ̀. Bóyá tú kábọ̀ kábọ̀. Bóyá sáré kábọ̀ kábọ̀. Bóyá tú kábọ̀ kábọ̀. Àgbọ̀ gbọ́dàgà gbọ́dàgà. Bàbá tó ń ga ọmọ ayé ìbẹ̀rù ojú ọ̀sẹ̀ ìbẹ̀rù ń gbé ìbẹ̀rù tí ń mú ìbẹ̀rù tí ń tọ̀ wọn lè máa ń kú fìtá bá wọn lè rán transformer wọn lè kiri ọdún ojú. wọ́n máa tẹ̀lé lọ́ọ̀tì wà lọ́pàá fún wa. kí ló kún ẹ pẹ̀lú ilé ẹ̀ṣù kí ni tiẹ̀ tí ẹ bá lè ṣọ́ àgbẹ̀ padà wá kí ló kún ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ni mọ́tò fún mi wọ́n ni mọ́tò. ṣùgbọ́n máa ń pè é jáde. Kí ló dé torí Ọlọ́run ẹ́ kí ni mo bá ń gbà ọkùnrin torí Ọlọ́run ábà kí ló máa lọ rí olúbùkún ẹ wo ẹgbà mi o lọ́wọ́ tí mo wà nígbà wọn máa dí o ẹ lè má tún gbogbo pẹ́ẹ́pẹ́ tí bá ní kó kọ́fọ̀ ìfapá ló máa ń ranjú mọ́ òun ló máa ń wùṣà kí ló dé kan náà ẹ tó wọ́n tó ṣe fún ẹlẹ́yìn sí bẹ́ẹ̀ mi sílẹ̀ ló gbé bùkún mi lọ ọmọ oníjọ́ ẹ wo. ṣé tiẹ̀ máa wá fún gbà mí téèyàn ní nǹkan tó lè ṣe sí bọ èmi máa fún ẹ nọ́mbà mi you understand ọba àdúkọ̀ làwa bó ṣe wà wá yìí o àwa ilẹ̀ dànù kò dẹ̀ sí wọn tó máa ṣẹlẹ̀ o èmi promise under 2 weeks tó o bá ti rí changes ọmọ ọ̀dà nínú àwọn ọmọ tèmi náà nà nípa ìdílé náà tó bá relax tójú bá farabalẹ̀ ó máa rí mú jẹ́ fún ẹ nọ́mbà mi jẹ́ fún ẹ nọ́mbà mi kí ló ń ṣe ẹ̀. òkè máa fún ẹ bíbí tèmi gan kó píǹgì mi ṣó yẹ ẹ. mo máa ń gba obìnrin yìí torí Ọlọ́run kí ló dé gan náà ẹ. Who change? Change. Fúkì nìyẹn sá. Ọmọlúwàbí, ó ṣàkíyèsí mi ṣe wà. Ẹ jọ̀ọ́ sá, ẹ mọ̀ pé Mama D wọ́n rán mi tẹ̀lé yín pé kí n wá gbowó wá ni. And torí ẹ̀ ni mo ṣe ń wo time láti nǹkan tí ẹ ti wọlé. Mo wò pé bóyá kẹ́ fún mi lówó yẹn kí n lè tètè máa lọ kílẹ̀ tó ṣojú sá. Ìyẹn gan lọ̀rọ̀. Sórí ẹni tó bá fẹ́ ní ìwú lọ́wọ́, ó láti ṣe àṣelàágùn. Sórí owó tó wá gbà ní ọkọ̀ ṣiṣẹ́ tí tó bá parí iṣẹ́ yẹn tí owó tí Mama D ní kó wá gbà wá yẹn máa fún ẹ níyẹn máa tún wá fún ẹ ní extra ọmọlúwàbí máa múnú ẹ dùn. Iṣẹ́ kí ni ìsìn? Wọ́n ní ṣiṣẹ́ wọ́n kàn ní pé kí n tẹ̀lé yín ni so ẹ máa gbowó lọ́wọ́ yín màá kó fáwọn ní ibi tí wọ́n ti ń jó yẹn. Mo ń gbé wá yóò sì lọ kí yẹ́rù bẹ́ẹ̀ àti bọ́ èmi àbẹ́ bọ́. kí ni ìyẹn sá kẹ́ẹ́dẹ́ ẹ̀jẹ̀ sá ẹjọ́ ẹ̀dájọ́ dábì ẹ̀jọ́ dábì ẹ̀jọ́ ẹ má bínú bọ́dá ẹ̀jọ́ sá. bọ́kọ́ máa bí kí ló jẹ inú àwọn olùgbọ́ ẹ̀. dáàdi ẹ̀jọ́. ta dáàdi mo tún ẹ kábàjẹ́ ọmọ tó wọn ti dọ̀ ọ̀dọ̀ ayé lọ. ẹ má bínú. mo kọ́ tó ọmọ tó lọ́mọ lára ni mo láàrin èmi àti àgbà ọ̀rọ̀ tó ọdún méjì lọ ìyẹn ló ń bà ẹ lẹ́nu. ẹjọ́ lọ. Just Ṣorísì
ẹ tó wọ́n wá síbi ìtòrí wá gbó lọ́wọ́ mi lọ́wọ́ yóò lọ ẹ tó pé. torí láti bí kò bọ́ sí ọ̀rá ṣàìdí yẹn orí máa wọ ìjáde gbọ́dọ̀ ṣé obìnrin máa ń gbowó àlè tán kó ní ara àgbèsà ṣe òní nígbà tá à ń bọ̀ gbogbo ẹ̀ láti club òwò mọ́tò mi mo dé hòtẹ́ẹ̀lì bíi àjọ ní reception ni mo gba yàrá mo ní mo mu drinks olóòmù olóòmù fún mi wọ́n tó mú mi lé abẹ́ẹ̀kọ́ wá dì sí mi wá give excuse wọ́n sì bá yẹ lọ. ẹjọ́ dábì ẹjọ́ tó dá lọ́wọ́ kí ẹ yé mi o ẹjọ́ sá ẹjọ́ ẹjọ́ níbi ẹjọ́ níbi ẹjọ́. bẹ́ẹ̀ni ẹjọ́ dábì ẹjọ́ sá bẹ́ẹ̀ni. àṣírí àbújáde wo ló ti kó wèrè wá dùn. kò sí àbújá ní ọmọ ọ̀fẹ́ tó bá wù èèyàn 1 million ó kọ́nà fún. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni wàá ṣe iṣẹ́ ẹjẹ́ sá yẹ́sì náà sí náà ẹjọ́. àdìtàbí náà táwọn ọmọ mi ló kí ló dé àwọn mi ìrọsẹ̀ fún ìrọsẹ̀ fún ọwọ́ ìrọsẹ̀ fún ìrọsẹ̀ fún ọwọ́. gentleman ẹni sùúrù ṣe rí ariwo tẹ́ ẹ̀ ń pa yìí ó ń disturb gbogbo àwọn tó kù ló tẹ̀. àwọn kó ẹ̀fọ́ nìkan ẹ gba yàrá tí ẹ sanwó yín ẹ ṣe nǹkan tó wù mí èmi ò gba yàrá tèmi mo ṣe nǹkan tó wù mí bẹ́ẹ̀ kó sanwó mi nà. ìrọ̀ tó bá jẹ́ tìyẹn ni kò sí nǹkan tẹ́ lè ṣe ń bí báyìí torí pé ẹ̀yin nìkan kọ́ lẹ wà ló tẹ ìṣẹ́lẹ̀ kò tẹ́ jẹ fún wa ni. ẹ̀yin nìkan kọ́ lẹ wà ń bì náà ẹ̀kan pariwo ẹ̀ fi ń disturb ọ̀rọ̀ yòókù ṣẹ́fẹ́ kò tẹ́ jẹ mọ́ wa lórí ni. ẹ ní sùúrù ṣe rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi yanjú ẹ̀ ṣé ojú mò ń sọ yìí ẹ̀sà a máa bá yín dá sí i lórí. ẹ jẹ́ ká fi sùúrù yanjú ọ̀rọ̀ yìí. ẹ bá dùn ún kí ló ṣe. sísá mi lórí ilé wọn bá wọn gbowó wa àtàwọn ọmọ mi bá wọn ẹ sábà dúró. ẹ wo ẹ bá dà lóhùn bẹ ṣe ń wo yìí club house ni mo ti gbé mo lè ṣe ẹ̀tọ́ ẹ̀ fún ọ̀gá ẹ̀ ó wá débi tán ó wá give excuse tó lọ́nà kan ló wá ṣe ń bí ó àgbà. ẹ ní sùúrù ṣe rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ fún mi dé ó yé mi kọjá bẹ́ẹ̀ ṣé ó yé ń sìn ẹjọ́ sá mo fẹ́ béèrè ìbéèrè kan tẹ́ bá dá mi lónìí mi àdó. bí èrò rẹ lọ sàn án. ọ̀gá ẹ̀ ó gba 15,000 lọ́wọ́ mi owó bẹ́ẹ̀ tí mo fi ṣe ọmọ méjì mo fi ṣe òun nìkan mo tún gba ọ̀tẹ́ ẹ̀ nígbà tí mo débi mo ra drinks òun náà mo bottle water gbogbo ẹ̀ jẹ́ 26,000. ṣé kò jù bẹ́ẹ̀ lọ sá. kò jù bẹ́ẹ̀ lọ. ẹjọ́ sá ṣe tẹ́ bá wá rí owó yìí ẹ fi ọmọ yìí lẹ́kọ̀ọ́ wá lọ. wàhálà kò ní ṣòro kò ní ṣòro rárá tó bá dápadà. máa fún yín 26,000 sí. manager ẹ bá mi gba rúùmù kan fún màá. tó bá fẹ́ jẹun bá mi fún wọn ní oúnjẹ ṣòye yín sìn kò sí wàhálà. ṣùgbọ́n kó tó mu lọ ó yẹ máa jẹ́ àgbẹ̀ mi o. àkúlé máa fún yín sí ẹ lọ sùkúrò lọ. àmọ́ òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ̀rọ̀ ṣá ṣé torí ìṣẹ́jú márùn-ún lẹ ṣe fi ń ni àwọn yòókù lára. bàbá ó yẹ kó lè yé yín náà ṣé èèyàn máa fi owó ra òyì kó má kọ́ lójú ni. dandan kan tó yìí bá lóun kọ yín ẹ fọpọlọ sí kẹyẹ pariwo ẹ má bàbí jẹ́. mi ò lè blame yín náà torí ẹ mọ̀ ṣe owó ṣe so ẹ lè mọ̀ iye owó. ohun tẹ́nìyàn bá gbìn máa ká. ìwọ ọmọ burúkú yìí ṣé o ti tẹ́fẹ̀ẹ́ ní àbí ó yẹ bá sọ̀rọ̀ ọ̀gá ọ̀gá jẹ́ ẹ ní sùúrù máa ẹ lọ́wọ́ sí ọ ní sùúrù. kí ló dé ẹ̀dùn ṣé mo pè yín sọ̀rọ̀ ni àbí mo gbẹ́ yín sí. ẹ ní sùúrù mi ò bá tìjà wá bí. ìyẹn tẹgbà tí mo yọ sí ní àbẹ̀wò. ẹ ní sùúrù máa mo fi ọlọ́run lẹ́yìn ẹ má bínú. ṣé rí hòtẹ́ẹ̀lì tí gbogbo wa lodge sí ni àti gbogbo àìlówó lédè pẹ̀lú ọkùnrin tí wọ́n jọ wà nínú tí ó bá dáhùn ló ń gbọ́ ariwo wọn yẹn à ń láti ìdálẹ́ tó ló bèrè ní ọwọ́ lédè ìpín tó ṣẹlẹ̀ ó ṣàlàyé fún mi wípé ẹ̀rọ òṣèlú ọba ìtọ́ owó wa ó lè fẹ́ gbowó lọ́wọ́ ìpínpà tó ń wọ yàrá àti ọ̀tọ̀ ni tó fẹ́ máa bá wọn dánwò ọmọkùnrin yẹn dẹ̀ sọ pé ẹjọ́ ò rí bẹ́ẹ̀ pé òun ti fún yín ní owó iṣẹ́ àṣà àbàwọn yanjú ẹ̀ àgbàrú nǹkan fún òun ó sùn ó di àárọ̀ torí tó bá lọ ń lọ lóru nǹkan míì lè lọ ṣẹlẹ̀ ìyẹn ni mo ṣe wá rí pé ṣe pé nǹkan míì ṣẹlẹ̀ kí n kò wá ṣàlàyé fún yín ọ̀rọ̀ ṣe jẹ́. ẹ káàbọ̀ sórí ètò yìí bí ọkùnrin yẹn ṣe sọ gbọ́ngàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe. Mamadi kò yẹ kí n ṣe báyìí fún mi
pẹ̀lú gbogbo nǹkan tí ṣe ní life mi kí wọ́n láǹfààní olóńgbò tó gbé ìjẹ́kú. pẹ̀lẹ́ o bí o fagun wa ó máa pòwe nǹkan tí ò yẹ ni wípé ìkòkò díkàrà ó ní àgbàdo kò jẹ́ ń bẹ̀ ọkọ kọ ebè kò réré oko jẹ ju ọ̀nà kí wá láǹfààní lágbowó ká tèmi o àbí òun wọṣọ òun wọ bàtà òun jẹ òun mu òun ná òun lò ṣé ó lálẹ́ wù ni wo jẹ́ sọ fún ẹ o ẹni tó bá tọ́jú igi ọ̀pọ̀tọ́ báyìí òun ló máa mú àti jẹ èso ẹ̀. madam ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi kọjá rẹ̀ tí ara ayé bá ní kó yẹra fún ará ọ̀run òkú àrìn hòhò lórí iṣẹ́ mọ̀ mí ní fẹ́ kẹ́ mú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe bọ́ ọmọ yìí sọ̀rọ̀ àti bó ṣe ṣàlàyé fèmí ó dàbí pé ọkàn ẹ̀ ò sí níbi nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣe yẹn kó ń ṣe ṣó yé yín sìn kò fẹ́ ṣe rárá ó jọ ọmọ kan tó ní làákàyè bí mo ṣe bá sọ̀rọ̀ yìí ó ṣó yé sìn ara ẹ̀ dẹ̀ balẹ̀ èmi náà wá ní pé kí n má rò lé apá kan dà kan sí ṣe rí iye tí ẹ bá rò bẹ́ẹ̀ lè máa méèkì lórí ẹ̀ ní ojoojúmọ́ ẹ ṣe fún mi màá máa san iye tó bá jẹ́ ní oṣooṣù màá máa san fún yín. èmi ò mọ̀ pé ṣẹlẹ̀ wá joyè dàrúsà bíi ìyẹn náà dáa ó wà very okay tí ó bá sì ṣe ń jẹ òun á máa fẹ́yìn ní report a máa kó wá fèmí èmi á máa gbowó. irọ́ kó má bàa sí wàhálà ni mo kàn ṣe máa dé àyẹ̀wò. ẹ gbọ́ yóò bá mo láìkí ẹ̀ máa jẹ. ohun tẹ́nìyàn bá gbìn máa ká. torí náà bẹ́ẹ̀ bá ń dúró bẹ́ẹ̀ bá ń ṣe ẹ máa rántí pé ìgbà òru ẹ ṣe yẹ. ó lè jó ní jìnnà ìwọ ọtí máa fojú ẹ ẹbí àpò ìwọ. kó mi òun yòówù kàgbá ẹ ṣe a máa jèrè rẹ o. Amadi. Mami, ẹ ti ṣe mi léṣe. Kí ló dé? In the next month, wọ́n bí mi yẹ kí n tó jà kọ́. Kí ló dé? Kí ló fẹ́? Ṣé ẹ mọ ṣínà mi? Nǹkan tó jẹ́ wá rí náà ló ti rí àbí bá tó ń bọ̀ lu yàrá mi tó o kanlẹ̀kùn o lè ní ẹ́fọ́ntì láti já wọnú yàrá mi like that. Ok, o ti rí pé mo busy ìrìn ó yá jọ excuse me jọ. Bọ́tà jọ. Abẹ́ màá ọmọdé yìí ó ga ọ. But Madi, mo sọ fún ti bẹ́ẹ̀ náà ẹ mọ́ kí n máa yẹ kí n máa pàdé níbi báyìí. I dey tell you before. Kí ló ń ṣe wọ? O lè ọjọ́kùnrin kọ́ ni ẹni ò lè ṣe bí ọmọ kékeré. Ló ń ṣẹlẹ̀ bí tí ò ṣẹlẹ̀ rẹ̀. Àjọlọ wá ilé mi kọ́ ni mo wà ní. Àbí mi ò tó àṣẹ ilé mi padà sọ fún mi. Bó fojú bá jẹ ká fọ̀rọ̀ lẹ̀ ká sọ̀rọ̀ jàre. Ó yá bá mi ní síbi tí mo sọ fún ẹ. Owó tí mo sọ fún ẹ ń kọ́ fún mi. Kọ́sì. Fi ṣòkòtò jẹ́ ń pọ̀ kọ́ chẹ́ẹ̀kì fún mi jọ. Na wá o. Àǹtí, ẹ lè imagine kan tí ọmọdé ṣe fún mi. Ẹ tí mo fi inú tọ́, tí mo fi ogbó ọkàn mi tọ́. Ẹmọ tó wá dùn mí jù lọ́rọ̀ yìí pé gbogbo ọ̀rọ̀ tí mo lè bá ìyá tó bí mi lọ́bọ̀ sọ, gbogbo ẹ̀ pátá ni máa bá ọmọdé sọ. Kò sí kò tí ọmọdé ò mọ̀ ó pa mi. Ẹ̀rù kan tó wá ṣe fún mi. Àǹtí, ikú tó pa ojúgbà ẹ̀ ni òwe ní pa fún ni ṣé bóun ló sì ṣẹlẹ̀ sí lẹ́nìí àti ìmọ̀ bóyá àwa yìí ló máa ṣẹlẹ̀ sí lọ́la. Aunty, we are at a crossroad. We don't know wetin to do again o. Sure, help us o. Relax ara yín. Ṣorí màmá ní tẹ̀yìn sọ yìí. Gbogbo tẹ̀sánlẹ̀ kò jájèjì lójú àwọn. Àmọ́ màá fẹ́ kẹ́ farabalẹ̀ o. Kẹ́ bá lè mọ ọ̀tún yàtọ̀ sósì. Màmá díẹ̀ ń pariwo ẹ̀ bó ṣe gbọ́ ṣe kòkò.
ọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú ìlú gángan lọ̀rọ̀ ẹ̀ iwájú tó ń lù yẹn ló kọ sẹ́nìkan ẹ̀yìn ẹ̀ ló kọ sẹ́ni tó ń jò. But to buttress my point omi yìí máa gbé fún yín gbálọ́ọ̀ mi ẹ lọ wọn sílẹ̀ n tó bá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ẹ padà á sọ fún mi. àǹtí ẹ ní kí n lọ wó mi sílẹ̀ nílé ẹ ṣe òpin yóò ní ṣe àwọn táwọn bá gbé ń jàǹbá máa. kankan ò lè ṣe yín result ẹ lẹ máa padà á sọ fún mi. No, go try am now. No, go try am. Ó jàre jọ mo fẹ́ kí o mẹ́sọ̀ pé àwọn tó bá máa kó wá this time around àwọn tó wúlò gan ni sọ pé aṣíwájú nǹkan tuntun máa ń fẹ́. chief ẹ máa wọ ọbí ṣé ráwọn ti máa kó wá yìí mo máa ṣẹ̀ṣẹ̀ import wọn wá ní kó ṣàwọn usual girls ní máa kó wá o very special girls ẹ máa wọ orí ẹ mọ mí náà má ṣe. very good ká máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jọ ta lọmọ tó sàmù yẹn ọmọ tó portable tó rí kiri kan. ìkan náà ọmọ mi náà ní ọkọ mi. ọtí mi ìrójú ẹ̀ rí iṣẹ́ ó ṣẹ̀dé ni. ó ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ mi náà ni. mamadi ọmọ kan tó ṣẹlẹ̀ mo ti rí ọmọ ó dàbẹ̀ ni pé mo à láìkẹ́ bó tiẹ̀ sí wà pọ́tébù yẹn ṣó mọ̀ máa fi bẹ́ẹ̀ láìkẹ́ irú èyí tí wọ́n lè mú lọ sóde tí n bá kágbádá ọ̀bá yẹn tí n bá fẹ́ dọ́jọ́ ọmọ yẹn sábẹ́ agbádá wọn á wà àti ṣọmọ orúkọ mi láìka ọmọ yẹn kíláàsì fẹ́ jí sí. ṣe rí bùkún mi tẹ́ rí gbogbo nǹkan tá à ń ṣe kò yé o kò yé rárá ó máa ṣe bí ẹni tó ní skọ́nskọ́n máa ṣe bí ẹni tó rí òpè. ṣe bówó ló máa gbà omi pé àkàrà lẹ́yìn fi ń tọ́ lẹ́nu wò by the time tèmi bá fún ní oyin ńlá á drop àkàrà yẹn mẹ́ skọ́nskọ́n yẹn á wálẹ̀ tí mo bá fún ní owó tí ò rí láyé ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ni. owó náà dẹ̀ fi ń ṣe. a fún mi ṣe báwo ṣe wà bá mi. Bùkúnmi 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 wá bí yìí bọ́sí sọ máa bọ̀. chief láwọn fẹ́ rè. pẹ̀lẹ́ má jẹ́ pẹ̀lẹ́ ṣó wá kì í mo kàn ní kí n appreciate ẹni torí ìdíwé tó fi staff mi ní mẹ́nu lélẹ́ẹ̀kan ó dàbí ẹni pé ọmọ tí wọ́n bí nílé rẹ̀ ni ẹ advice mi sí ẹni pé kó má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o so gẹ́tẹ̀ sí má dé pàwọ́ tó lọ fún ẹ̀yin dá o tí mọ iye ẹ̀ sìn o àwọn tó mọ iye ẹ̀ ló máa mọ̀ yìí pé o wà marketable o gẹ́tẹ̀ sí má change o ọlọ́run adé wà pẹ̀lú ẹ so gẹ́tẹ̀ sí tó bá yá ààyè sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí n kàn pé o mo appreciate bó ṣe náwó sí gbàgbàgbà ok kò tí kà rẹ̀ ṣùgbọ́n rẹ̀. ó lè lọ má lọ. ó rọmọ yẹn ni ó bá gbọ́ kùrù sórí ìpàlẹ́ yà máa ra àwọn ẹran kan wálé lè mi sòrò eléyìí kìíní kan bọ́ tó bá rí kùrù tó bá tàjú mẹ́yìn ìjà ìgbàgbọ́rọ̀ ni ọ̀la so o mọ̀ kí ló ṣẹlẹ̀ a tún máa pè bọ̀tí wọ́n gbàgbé ọ̀rọ̀ yẹn àti business mi ò fi ṣeré rárá. rárá ni ọmọge yìí tí kò bá lè bá risto wá ní kò mọ bó ṣe ń lọ ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ọmọge wọ̀nyí tí kò bá lè bá risto wá ní kò mọ bó ṣe ń lọ ohun ìtìjú láyé àtijọ́ tó wà mú yangàn ohun ayé dàrẹ́ o ẹ̀yin àgbà kí la máa ṣe sí ohun ayé dàrẹ́ o kí la máa ṣe sí. bàbá ẹ pẹ̀lẹ́ ẹni tí mo ní kẹ́ lọ gbé wá dà. àti dé ọwọ́ àná mọ́tò ń ta. kí ló ṣe owó tẹlifíṣàn. ẹ lè pé wọlé. mo ṣàgbọ́dọ̀ wá rí yín ná. Amadi o fi pé ó dàbí òtẹ́ ti tẹ̀lé wọlé yẹn tí bí nǹkan ṣó ti rẹ̀ jẹ́.
Chief, ẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù á ṣiṣẹ́ báyìí. Ìgbà tó ń ṣe àkọ́kọ́ ṣe bẹ́ mi ni. Chief. Máa wọ̀ ẹ́, á ṣiṣẹ́ kan ò sí. Chief. Báwo? Ẹ kí lẹ wá dúró ṣe? Mo ní kí n wá bí jókòó kémi náà bu nǹkan mu ni. Kí n bu nǹkan mu ni. Ẹ bù mù. Ṣé bẹ́ẹ̀ mọ̀ bódò la wà? Ó yá, ẹ fi fèlà bù mù. Ṣé kò máa sórí yóò máa tán ṣá? Ẹ bọ́tà jọ. Nígbà ní bu nǹkan mu àbí? Ọmọ máa disgrace yàn kiri. Ó bá dẹ̀ nídìí ẹ̀kọ́ tó kọ́ àbí? Wá jókòó. Ṣé o wà pa? Kò sí problem. Ó jàre. Kí ni kò fọ ẹ mu? O láti mú kan ni. Dáǹkan yá ibi tó wà yìí wà fífi. O gẹ́tẹ̀ sí fífi dáǹkan yá. Abúlé tiẹ̀ tó bá ti jú nǹkan kan bí Chief ṣe sọ ẹ̀. Nǹkan. Olùtìjú. Ṣọ́ọ̀bù òtìjú. Jẹ̀jẹ̀ ló gbọ́dọ̀ tìjú tí ó rà bá wa. Tó bá tìjú kí ló ṣẹlẹ̀? Ó yá kiss mi kí n ti ẹ̀ bọ́ ní ẹ̀. Kiss me. Look now. Ó dẹ̀ pé bí ẹni pé bí àmì sí. My dear. Ó ní bí àrílé. Bí àkè. Lọ́tọ̀ ní lásán ni là. Oògùn ẹ̀jẹ̀ tó ń ṣara ló. Sórí ètò ń dán èkó tí ìdán tó bá lò lé sínú ẹ̀ ọmọ wa máa ṣara ilé. Kí ni? Mo prefer soft drink. Okay, tí wàá ní gbogbo ẹ̀ náà ló fẹ́ gbọ́ àyọ̀mọ́ wa lé. Báwo ni go ọkọ̀ dáadáa? Wo ẹ ká lọ sọ tiwa. Let's go. Ẹ̀lé wọn. Àbí? Ẹ̀la ò ṣáà ń sáfara. Bùkún mi tí òkè ń gbọ́ tí òkè ń gbà. Wo Mama D, mo mọ ọ̀rẹ́ tí mo ní. Ó lè ti lé sójú. Ṣé kò máa ń lé nǹkan tó jí? Tó bá ti mọ́jú mọ́ báyìí, ó máa tẹ̀lé mi. Ẹyẹ ṣáà máa fi lè tí sójú bébì o. Èmi ò tẹ̀lé lé sójú. Sórí bí tẹ́mi máa gbà wọlé. Ara kò lè yé wọ̀. Gbogbo ọ̀nà tó bá wù kẹ́ gbà. Ọ̀rọ̀ owó náà ló parí gbogbo ẹ̀. Ó tán. Ló ti yé yín ló bá tán. Yẹ́ ǹdà kọ́sẹ́ mi. Bùkún mi. Jẹ́ kí n bùkún ẹ̀ kọ́lọ̀ kó lè bùkẹ́ mi náà. Chẹ́kì ni 500,000 naira. Kó fi sára rìn tí. Kì í láìfẹ́ kó lè bẹ́tà. Ẹ jọ̀ọ́ sà, kí ni kí n fi ṣe sà? Irọ́ mi kan fún ẹni. That is a sign of love. Pé mo like ẹ, mo dẹ̀ fẹ́ kó máa dán kó máa yọ bí ọjọ́. Tọmọ sóko, oòrùn alẹ́ lásánlásán tí ò lè sa àwọ̀tẹ́lẹ̀ gbẹ ká tó wá sọ pé aṣọ gidi. Kí ló mean? Ojú ẹ̀ tí mò ń wò yìí kò dojú ọmọ àṣà. Ó dojú ọmọ tó kàn wá nílé kan ṣáà. Má jẹ́ kí ọ̀sán kó wọ́ gbajúmọ̀ lẹ́ o. Ó má jẹ́ pé ẹyẹ lásán ló máa fún mu. Mo lè fẹ́ ẹ ní o. O dẹ̀ fẹ́ túnlé ayé ẹ̀sẹ̀ ló jẹ́ kí n fún ẹ nílé ló ní 500,000. Tí kì í change. Mo try láti jẹ́ kó realize pé mo nífẹ̀ẹ́ ni. Check 500,000 sà. Gbajúmọ̀. Irú yín kan náà ń pè ní gbajúmọ̀. Tí ẹ bá fẹ́ ṣe gbajúmọ̀, ẹ lọ sí ilé àwọn ọmọ òrukàn tí wọn ò níyá, tí wọn ò ní bàbá. Àbí àwọn tí wọn ò tí bá yín dọ́gba nínú fámílì yín. Ẹ wá mú 500,000 naira yìí, ẹ wá fi ṣe wọ́n ní àánú. Ṣé bẹ́yìn náà bímọ títí yín àbí ẹ bímọ ni? Ẹ wá fẹ́ fi 500,000 naira yìí, ẹ fẹ́ fi bà ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Chief, mo fẹ́ kẹ́ tètè ronú pàdà o. Nítorí àtúbọ̀tán yín kó lè dá. Ṣé ti gbọ́?
ẹgbẹ́ owó ní mo fẹ́. Bùkúnmi Bùkúnmi mo tẹ́ gbadúrà máa ka Bùkúnmi tó bá ti. Chief ṣé kò sí. ọ̀rẹ́ kí ló dé. mo tẹ́ wọn ò dún bẹ́ẹ̀ mi rírú àbùkù rí láyé mi tó bá ń gbọ́ àbùkù olóròǹbó alátàwẹ̀rẹ̀ ó ní ọmọ yẹn fi kan èmi ẹjọ́ ẹ̀sìn kọ́ bí ó ṣẹjọ́ Mamadi ó ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ lórí ọmọ yẹn ó ṣe. Chief ẹjọ́ torí tọ́lọ́ ẹ má bínú mo ti ṣàlàyé ọmọ ẹ̀ fún yín tẹ́lẹ̀ o mo sọ fún yín pé kò fi taratara gbádùn ẹ̀yin lẹ sọ pé mo bẹ ṣe máa mú. mo lérò pé ọmọ tí ẹ lè fi owó tún ṣe ni kí mo iṣu 500,000 fún ọmọ egbére kan tẹ pàdé lọ́dún tó ń lọ yẹn ó sì ju ṣẹ́ẹ̀kì lù mí. èlò. 500,000 naira. 500,000 naira ṣòǹgó apàbàtà apàjùmọ̀jùmọ̀ etí ẹ̀ 500,000 ṣé ìwọ̀n wọ́n rí 500,000 naira rí wọ́n ti ẹ̀ ṣiṣẹ́ rírí ṣé wọ́n lè kó jọ́nu fámílì wọn ó wá ju check 500,000 naira lẹ̀ ọmọ yẹn kò lè ṣoríire kì í ṣe pé èmi ò gbọ́ orílẹ̀ èdè o irú ọmọ jákujàku lọmọ náà pàápàá. Chief ẹ má bínú ẹjọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan ó ti fi jẹ́ kó yé mi pé ọmọ lẹ́lẹ̀ ni kò dẹ̀ ṣe tẹ́ sórí ẹnu ẹjọ́ ẹ má bínú bó dẹ̀ ṣe wà yẹn nǹkan tí mo máa fi ojú ẹ̀ rí ó máa kábàámọ̀ o ó máa kábàámọ̀ ẹ filẹ̀ fún mi. ok kò sí ọ̀rẹ́ kò sí problem. Mamadi wọ́n ló látúnṣe àárín ẹ̀.